akọ bí abo, abo bí akọ, òun ni Eríkì Tọ́lá nínú iṣẹ́ yìí AISIKI lórí ADEKAZ PREMIUM TV. Ẹ gbọ́, báwo ni ṣé Eríkì Tọ́lá sì máa dìde padà? Yẹmí Ṣọ́ládé ńkọ́, ṣóun náà máa dìde? Kí ni gbẹ̀yìn ọmọ Eríkì Tọ́lá? Báwo ló ṣe máa jẹ́? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ àjọ ṣe àtúpalẹ̀ sinimá yìí AISIKI lórí ADEKAZ PREMIUM TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé. Ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀ àwọn sinimá Yorùbá fún yín. Yálà èyí tá a ti wò, èyí tó ń bọ̀ lọ́nà, tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́, tá a tún mú wá, tá a fi ránra wa létí. Bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé o láti ṣe kíni, láti subscribe sórí ìkànnì yìí kẹ́yìn náà lè máa jẹ̀gbádùn ẹ̀ bó ṣe ń lọ. Bá a ṣe mú àwọn sinimá Yorùbá wá lọ́lọ́kan òjọ̀kan. Ẹ kú kalẹ̀. Sinimá wo la fẹ́ gbé yẹ̀wò lénìí? AISIKI lórí ADEKAZ PREMIUM TV. Akọ́ṣẹ́ ni Mercy Aigbe ṣe o, Ronke Odusanya wọ́n ṣiṣẹ́ nínú sinimá yìí. Iṣẹ́ ńlá, iṣẹ́ tó pọ̀ ni. Sinimá yìí dá lé lórí arábìnrin kan tí wọ́n ń pè ní Eríkì Tọ́lá, èèyàn Mercy Aigbe, tó jẹ́ pé gbogbo nǹkan tó ní kì í tẹ́ lọ́rùn. Bó ṣe lówó tó, bó ṣe láìsìkí tó, kò tẹ́ ẹ lọ́rùn, ó tún wá sí ni. Ó gbà lọ́wọ́ Yẹmí Ṣọ́ládé, chief irunmúlówó kò ṣeé fàtu. Ó fi kún tọ̀dọ̀ ẹ̀, ṣùgbọ́n kì í ṣe pé ó fi kún lásán o. Ṣé mọ̀ pé ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Lọ́dọ̀ bàbá aláwo tí chief irunmúlówó èèyàn Yẹmí Ṣọ́ládé tó mú Eríkì Tọ́lá lọ, ìyẹn Mercy Aigbe, Fatai Oòduà Lálùdé, àwọn ni bàbá aláwo. Ṣùgbọ́n bàbá aláwo kàkà tó yẹ kó lo Mercy Aigbe Eríkì Tọ́lá fún chief irunmúlówó, ṣe mọ̀ pé obìnrin pẹ̀lú ète. Mercy Aigbe òun ló padà lo chief irunmúlówó. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ lọ wo sinimá yìí lónìí, ó ti ń ṣò lórí ADEKAZ PREMIUM TV. Àwọn èèyàn dẹ̀ fẹ́ràn ẹ̀ dáadáa, wọ́n wò ó. Ẹ̀yin náà ẹ lọ wò ó kẹ́ ẹ wá padà réètì ẹ̀ ní orí ìkànnì Lẹ́yìn Ìtàgé. Kí lẹ̀yin lè réètì sinimá yìí? Sinimá yìí àwọn èèyàn kan sọ wọ́n ní iṣẹ́ ńlá ni iṣẹ́ yìí o. Iṣẹ́ yìí ju iṣẹ́ orí YouTube lọ. Orí Netflix ló yẹ kí lè yí wà. Ṣùgbọ́n bá wà lórí Netflix, àwa tá a jẹ gbádùn ẹ̀ lórí YouTube náà ní láǹfààní àti jẹ gbádùn ẹ̀. Ẹ̀yin náà lọ wò ó, sí ìwò lẹ láìkì jù nínú ẹ̀. Àwọn òṣèré wo lẹ máa bá pàdé? Èrò pọ̀ o nínú sinimá yìí, èrò pọ̀ gan. Àwọn òṣèré tó jẹ́ pé múṣemúṣe wọn báyìí ó dá múṣe dáadáa nídìí kápò sinimá pọ̀ tàbí ká ṣe sinimá. Fatai Oòduà Lálùdé, Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. Wọ́n wà nù iṣẹ́ yìí. Ronke Odusanya, Yẹmí Ṣọ́ládé, Mercy Aigbe fúnra ẹ̀. Iṣẹ́ yìí nágbára. Ẹ̀yin náà lọ wò lónìí tẹ́ ẹ̀ báyìí tí wò. Ó ti ń ṣò lórí ADEKAZ PREMIUM TV lórí YouTube. Ẹ̀yin náà lọ wò. Tẹ́ ẹ bá ti wò, ẹ padà wá sí Lẹ́yìn Ìtàgé kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀. AISIKI is a solid recommendation for viewers who enjoy morally driving storytelling, emotional, confrontation, and strong female performance. It reinforced the timeless Yoruba storytelling tradition where secrets never stayed buried. Ẹ lọ wo sinimá yìí lónìí, ẹ máa enjoy. Ẹ ṣé gan-an nítorí pé ẹ ń tẹ̀lé Lẹ́yìn Ìtàgé. Tó bá jẹ́ ènìjẹ́ ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe sí bíbáyìí. Títí ìgbà míì tá ò tún fi ríra, ẹ ò ní jẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.